Ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People (IYP) ti Democratic Republic of the Yorùbá (DRY). Ẹ tẹ́tí gbọ́ ìkéde yìí. Láìpẹ́ yìí tí màmá wa, ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá tí wọ́n bá wa sọ̀rọ̀ ni wọ́n sọ fún wa wípé láàárín ọ̀sẹ̀ yìí ni a máa gbọ́ nípa ìwé kan tí àwọn kọ, tí a máa gbọ́ ohun tí ó wà nínú ìwé náà àti ibi tí àwọn kọ ìwé náà sí. Ní ọ̀la ni eléyìí máa wáyé. Láàárọ̀ ọ̀la a máa gbọ́ ohun tí ó wà nínú ìwé náà tí màmá wa kọ ní orí amóhùnmáwòrán IYP DRY TV àti lórí ìkànnì YouTube ti IYP DRY. Ẹ jẹ́ kí a kàn sí ìkànnì yìí àti sí amóhùnmáwòrán orílẹ̀-èdè wa IYP DRY TV láti gbọ́ nǹkan tó wà nínú ìwé tí màmá wa kọ náà. Ẹ kú tẹ́tíléko. Ìkéde pàtàkì: gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi kó rántí ọ̀rọ̀ tí màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá tí wọ́n bá wa sọ nípa àfihàn ìwé tí wọ́n kọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, èyí tí a máa ṣe àfihàn rẹ̀ ní òwúrọ̀ ọ̀la ọjọ́rú ọjọ́ 6 oṣù Bélú 2024. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ilẹ̀ Yorùbá á gbè wá o, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀.